Ọmọ ọdún 5 ni mí ní ìgbà tí ìyá mi fi bàbá mi sílẹ̀. Mo sì ní àbúrò tó jẹ́ ọmọ ọdún kan tí ìyá mi gbé sílẹ̀ nígbà tí ó fi bàbá mi sílẹ̀. Ṣùgbọ́n ní ọjọ́ kan ni mo tó mọ̀ wípé iṣẹ́ alábàárò ni bàbá mi ṣe. Nígbà tó wá tó àkókò àti ìgbà fún bàbá mi láti máa fi ẹ̀yìntì láti máa fi jẹun ọmọ ní ikú wọlé dé tó mú wọn lọ. Ẹ fi ara balẹ̀, ẹ jẹ́ ká jọ lọ wo fídíò yìí. Ohun tó ń ṣẹlẹ̀ lónìí yẹn jẹ́ ká sọ ọ́. Pẹ̀lú òtítọ́ àti ìmúlòyè Fádémọ̀. Láti ìlú dé agbègbè ká mú ìròyìn dé. Ìrírí mi TV á ṣiṣẹ́ fún gbogbo ènìyàn. Ọ̀pọ̀ èèyàn ló máa ń gbàgbé wípé àṣesílẹ̀ òun ni àbọ̀ wá bá. Bẹ́ẹ̀ sì ni àwọn òbí mi máa ń gbàgbé wípé nǹkan tí àwọn bá ṣe ní ojú àwọn ọmọ wọn yálà bí wọ́n wà ní kékeré ni àbí wọ́n ti dàgbà ni, especially tí wọ́n bá wà ní kékeré, nǹkan tí wọ́n bá ṣe ní ojú àwọn ọmọ wọn tàbí nǹkan tí wọ́n bá sọ ní etí àwọn ọmọ wọn òun ló máa wà nínú àwọn ọmọ náà títí tí wọ́n máa fi dàgbà. Ẹ káàbọ̀ sórí ìkànnì Royal TV. Èmi ni ọmọ yìí, olólùfẹ́ yìí, Oyindamola, ọmọ wọn ní ìlú Ẹ̀gbá. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kálẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wò mí ni àbí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń gbọ́ mi ni, mo fẹ́ kí ẹ like, kí ẹ share, kí ẹ comment, kí ẹ subscribe, kí ẹ lè máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lórí ìkànnì yìí. Ìtàn tí mo mú wá fún wa lónìí dá lé lórí arákùnrin kan. Arákùnrin yẹn wọ DM wa tó ní ká bá wọn sọ ìtàn àwọn fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà kí ẹ lè bá rí nǹkan fi ṣe àríkọ́gbọ́n, kí ẹ sì sọ bí àwọn jẹ̀bi àbí àwọn jàre nínú nǹkan tí àwọn ṣe. Arákùnrin náà mo máa lo ara mi gẹ́gẹ́ bí kárátà nínú story yìí kí ẹ lè bá understand ìtàn tí mo sọ yìí dáadáa. Ó yẹ wá kan fìdílé kí ẹ máa bá mi ká lọ nínú ìtàn náà. Orúkọ mi ni Babájídé. Ọmọ ọdún 5 ni mí ní ìgbà tí ìyá mi fi bàbá mi sílẹ̀. Mo sì ní àbúrò tó jẹ́ ọmọ ọdún kan tí ìyá mi gbé sílẹ̀ nígbà tí ó fi bàbá mi sílẹ̀. Ṣùgbọ́n nǹkan kan tí mo rántí dáadáa níjọ́ tí ìyá mi máa fi bàbá mi sílẹ̀ ni wípé àwọn fẹ́ fi bàbá mi sílẹ̀ nítorí pé bàbá mi ò lówó lọ́wọ́. Àwọn ò sì lè continue láti máa bá bàbá mi jìyà. Àwọn ò lè máa jìyà kán máa jìṣẹ́ pẹ̀lú bàbá mi. Irú ilé tí à ń gbé, ilé tí wọ́n fi pákó gbá lẹ́gbẹ̀ẹ́ òun ni à ń gbé. Bẹ́ẹ̀ sì ni ilé náà súnmọ́ bí etí odò. Lẹ́yìn ìgbà tí bàbá mi fi ìyá mi sílẹ̀, nígbà tí ìyá mi lọ ní ọjọ́ náà ni bàbá mi pè mí tí wọ́n sì ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún mi. Mo béèrè lọ́wọ́ bàbá mi pé kí ni ìdí tí ìyá mi ṣe fi wọ́n sílẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá mi sì ṣàlàyé wípé nǹkan ò rí báyẹn tẹ́lẹ̀ nígbà tí àwọn àti ìyá mi bẹ̀rẹ̀ sí ní fẹ́ra. Ṣùgbọ́n lẹ́ẹ̀kan náà ni nǹkan bẹ̀rẹ̀ sí ní da ojú, tí nǹkan bẹ̀rẹ̀ sí ní lọ́pọ̀. Ṣùgbọ́n gbogbo ìgbà tí owó díẹ̀ wà lọ́wọ́ àwọn nígbà tí àwọn fẹ́ra, àwọn dá ìyá mi ní okòwò. Ṣùgbọ́n nígbà tí nǹkan dẹ̀ ti wá rí báyìí, àwọn rò wípé ìyá mi wọ́n máa support àwọn, wọ́n dẹ̀ máa ṣe alátìlẹ́yìn àwọn láti jọ manage. Ṣùgbọ́n àwọn ò mọ̀ wípé ọ̀nà tí ìyá mi máa bá yọ sí àwọn nìyẹn. Lẹ́yìn ìgbà tí ìyá mi lọ tán, nǹkan le gidigidi gan lọ́pọ̀lọpọ̀. Àwa méjì ni wá lọ́wọ́ òbí wa. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé kò rọrùn fún ọkùnrin láti máa dá ọmọ tọ́. Tó wá ní arábìnrin kan ní ẹ̀gbẹ́ ilé wa. Ilé pákó lòun náà ń gbé, bẹ́ẹ̀ sì ni ẹ̀gbẹ́ odò náà ni ọ̀dọ̀ tiẹ̀ náà. So arábìnrin ni bàbá wa máa ń kó wa tì tí wọ́n bá ti ń lọ sí ibi iṣẹ́, tí wọ́n bá ti ń lọ sí ọjà. Because mo ní ìgbàgbọ́ wípé inú ọjà ni wọ́n ti ń ṣiṣẹ́. Bó tilẹ̀ jẹ́ pé mi ò mọ túlẹ̀túlẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe, mo ṣá mọ̀ wípé inú ọjà ni wọ́n máa ti ń ṣiṣẹ́. Tí bàbá mi bá ń jáde ní àárọ̀ tí wọ́n lọ sínú ọjà, wọ́n máa kó èmi àti àbúrò mi tì arábìnrin tí mo sọ yìí. Ìyá Dúpẹ́ ni wọ́n jẹ́, Dúpẹ́ lórúkọ àkọ́bí arábìnrin. Sọ̀dọ̀ ìyá yìí ni a máa wà tí ìyá yìí máa tọ́jú wa, tí wọ́n máa wẹ̀ fún wa, tí wọ́n máa ṣe gbogbo nǹkan fún wa. Wọ́n máa fún wa lóúnjẹ. Ìyá yìí máa kó àwọn ọmọ wọn lọ sí school, bẹ́ẹ̀ sì ni wọ́n máa kó àwa náà lọ sí school. Bó tilẹ̀ jẹ́ pé same school náà ni a jọ ń lọ. Ṣùgbọ́n nǹkan kan ṣe tó wá bò wá láṣìírí ni wípé public school ni èmi lọ ń gbà ẹ̀, àbúrò mi sì wà ní primary school. Nǹkan kan ṣe tí ó bò bàbá mi ní àṣírí nìyẹn tí ó jẹ́ kí àṣírí wa tú nípa ọ̀rọ̀ school fees. A ṣáà bá ètò ayé wa lọ, à ń yí. Ìyá Dúpẹ́ ń tọ́jú wa, bẹ́ẹ̀ sì ni bàbá mi náà ń ṣiṣẹ́. Ṣùgbọ́n ní ọjọ́ kan ni mo tó mọ̀ wípé iṣẹ́ alábàárò ni bàbá mi ṣe. Nǹkan kan ṣẹlẹ̀ nínú ọjà. Bí bàbá mi bá wọn kan gbé ẹrù àbí nǹkan kan ṣá, àwọn ẹ̀ ṣáà wá bàbá mi wálé tí wọ́n wá pariwo mọ́ bàbá mi lórí. Nígbà tí arábìnrin náà délé wa, iṣẹ́ ló bẹ̀rẹ̀ sí ní pariwo bàbá alábàárò. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí, inú mi bàjẹ́ gidigidi gan nítorí pé látìgbà tí ìyá mi ti lọ, mi ò mọ̀ pé iṣẹ́ alábàárò ni bàbá mi ṣe. Mo kàn mọ̀ wípé wọ́n máa ń jáde láàárọ̀,
wọ́n máa wọlé dé lálẹ́ tí wọ́n dẹ̀ máa mú owó dé. Nígbà tí arábìnrin sọ̀rọ̀ inú mi bàjẹ́ gidigidi gan tí mo sì sunkún gidigidi gan, ṣùgbọ́n bàbá mi jáde síta sí arábìnrin náà, wọ́n sì jọ sọ̀rọ̀ náà, wọ́n jọ yanjú ọ̀rọ̀ náà, arábìnrin náà sì lọ ní ọjọ́ náà. Nígbà tó yá mo wá pe bàbá mi, mo bi wọ́n léèrè wípé kí ni ìdí tí wọ́n fi ń ṣiṣẹ́ alábàárò. Bàbá mi wá ní pé kí a lè jẹun, kí a lè bá mu, nítorí pé àwọn ò fẹ́ kí ìyà jẹ wá, àti wípé pàpà ìyá wa tó kó wálẹ̀ kò bójú wọn, kò tiẹ̀ mọ bí àwọn ọmọ tí ó kólẹ̀ ṣe ń ṣe. Mo ṣáà bí gbogbo ọ̀rọ̀ ṣáà ṣe ń ṣẹlẹ̀, mo ń tẹ̀síwájú ní ẹ̀kọ́ mi, bẹ́ẹ̀ ni àbúrò mi náà lọ iléèwé, bẹ́ẹ̀ ni bàbá mi náà tiraka tí wọ́n gbìyànjú gidigidi gan. Ní ọjọ́ kan, ọjọ́ burúkú èṣù gbomi mu, bàbá mi lọ sí ọjà, wọ́n wá jà ní àárín ọjà ní ọjọ́ náà débi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣá ara wọn. Àwọn ọmọ ẹlẹ́wọ̀n, àwọn ọmọ alápàtà ló ń jà pẹ̀lú àwọn ọmọ onílẹ̀. Ibi tí wọ́n ṣáà ti jọ ń ṣára wọn, wọ́n mistake ìkan lára wọn fi mistake ṣá bàbá mi lẹ́sẹ̀ débi pé bí wọ́n ṣe ṣá ọ gan ó tough gidi gan débi pé ó affect ẹsẹ̀ bàbá mi tí wọ́n fi lè jáde. Nígbà tí bàbá mi délé, bàbá mi ò lè jáde gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé kò sówó tí a máa fi mú wọn lọ hospital, àṣà à ń tọ́jú wọn nílé. Odidi ọdún méjì gbáko ni bàbá mi fi wà nílé tí wọn ò lè lọ sí ibi iṣẹ́. Ilé náà wà tí wọ́n ti ń jẹ, tí wọ́n ti ń mu. Ìyá Dúpẹ́ ń tọ́jú bàbá mi, wọ́n ń tọ́jú àwa náà, bẹ́ẹ̀ sì ni ó ń tọ́jú àwọn ọmọ tiẹ̀ náà. Ìyá Dúpẹ́ tí mo sọ yìí ó kéré sí bàbá mi lọ́pọ̀lọpọ̀, bẹ́ẹ̀ sì ni ọkọ rẹ̀ ti kú. Opó ni Ìyá Dúpẹ́. Nígbà tí ọkọ Ìyá Dúpẹ́ máa kú, nígbà tí Ìyá Dúpẹ́ bí last born ẹ̀ tí ọmọ náà pé 8 days ni ọkọ Ìyá Dúpẹ́ jáde láyé. Látìgbà náà ni Ìyá Dúpẹ́ àti àwọn ọmọ rẹ̀ ti ń dágbé. Nígbà tó wá yá, Ìyá Dúpẹ́ ṣáà ń tọ́jú èmi àti àbúrò mi, wọ́n tọ́jú bàbá wa náà. Nígbà tó wá di ọjọ́ kan lẹ́yìn ọdún méjì tí bàbá mi wà lé, mo wá pe bàbá mi pé kí bàbá mi pe ìyá mi wípé kí wọ́n bá wọn sọ̀rọ̀, wípé bó tiẹ̀ jẹ́ pé wọ́n máa mú èmi sí ọ̀dọ̀ ní ibi tí wọ́n wà, wípé kí n máa bá wọn gbé so that wàhálà ẹ̀ àti bùkátà ẹ̀ máa kúrò ní orí bàbá mi nìkan. Nígbà tó wá yá, bàbá mi sọ fún mi wípé ìyá mi ò dágbé o, nítorí pé mi lérò pé ìyá mi ń dágbé ni. Bàbá mi wá sọ fún pé ìyá mi ò dágbé o, pé ilé ọkọ mi ni ìyá mi ń gbé, wípé ó ti lọ fẹ́ ọkọ mi, kódà ó ti ń ṣe abiyamọ níbẹ̀ pẹ̀lú, wípé ó ti bí àwọn ọmọ mi ní ẹ̀yìn èmi àti àbúrò mi. Nígbà tó ṣàyà, bàbá mi gbà sí mi lẹ́nu, wọ́n pe ìyá mi. Nígbà tí wọ́n pe ìyá mi, bàbá mi gbé fóònù náà sí speaker, nítorí àwọn fóònù tó ń lò láyé ìgbà ẹ̀ ó máa loud gan, so àwọn fóònù fífẹ́ ẹ̀kan báyìí ni wọ́n lò ní gbogbo ìgbà ẹ̀. Nígbà tí bàbá mi pe ìyá mi tí wọ́n sì gbé fóònù náà sí speaker, tí bàbá mi sì ṣàlàyé fún ìyá mi pé kí ìyá mi jọ wípé kí wọ́n ti gbà mí ní àyè kí wọ́n máa gbé ní ọ̀dọ̀ wọn nítorí iléèwé mi, àti wípé pàápàá ó ti pé bíi ọdún méjì tí àwọn ò ti ṣiṣẹ́, wípé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ níbi tí àwọn ti ń ṣiṣẹ́, wípé àtìgbà náà ni nǹkan ti nira gidigidi gan fún àwọn láti tọ́jú àwa méjì, wípé kí wọ́n jọ kí wọ́n ran àwọn lọ́wọ́, wípé àwọn ò sọ fún ìyá mi kí wọ́n padà o, àwọn kàn tọrọ ìrànlọ́wọ́ fún lọ́wọ́ ìyá mi ni. Tí ìyá mi ò bá sì lè mú àwọn ọmọ sọ́dọ̀, pé kán gbìyànjú pé kán tiẹ̀ máa wá bí oúnjẹ àbí nǹkan kan máa send àbí owó kan máa fi ránṣẹ́. Nígbà tí bàbá mi sọ eléyìí fún ìyá mi, bẹ́ẹ̀ ni ìyá mi pariwo, bẹ́ẹ̀ sì ti ṣe mọ̀ pé speaker ní fóònù wa. Gbogbo nǹkan tí ìyá mi sọ ní ọjọ́ náà pátápátá ni mo gbọ́. Ìyá mi pariwo pé kíníkan ṣé bàbá mi lè dá ọmọ méjì tọ́ ni, ṣé wọ́n dá ọmọ méjì tọ́ tì ni, àbí kí ló dé kiri gan-an, kí ló ṣẹlẹ̀ nìkan náà, ṣáwọn nìkan làwọn bí ọmọ. Oríṣiríṣi ọ̀rọ̀ ni ìyá mi sọ sí bàbá mi lọ́jọ́ náà, kódà àwọn ọ̀rọ̀ tó yẹ pé kò ṣe gbọ́ sétí. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ náà, inú mi bàjẹ́, bẹ́ẹ̀ sì ni omi jábọ́ ní ojú mi. Nígbà tó yá, ìyá mi fi ìbínú pa fóònù rẹ̀. Ní ọjọ́ náà, mo ṣàbẹ̀ bàbá mi, mo rọ̀ bàbá mi pé kí wọ́n má bínú, wípé kí wọ́n fọwọ́ wọ́nú, wípé kí wọ́n jọ kí wọ́n jèbù rẹ̀, wípé gbogbo nǹkan tí ìyá mi sọ èmi ni mo fà. Tí mi ò bá sọ fún wọn pé kán pè wọ́n ni, ìyá mi ò ní àǹfààní láti máa sọ gbogbo ọ̀rọ̀ náà. Bàbá mi ṣáà ní kò sí ìyọnu, wípé kò kí ń ṣe ẹjọ́ mi, wípé nǹkan tó yẹ kí àwọn ṣe gẹ́gẹ́ bí abiyamọ làwọn ṣe. Lẹ́yìn ìgbà náà, mo wá gbìyànjú láti mú nọ́mbà ìyá mi lórí fóònù bàbá mi, wípé kí n tiẹ̀ lọ pe ìyá mi kí n bá wọn sọ̀rọ̀ bí wọ́n tún gbọ́ sí mi lẹ́nu. Mo wá lọ sí níbìkan tó ti máa ń ṣe business call ní àdúgbò wa. Owó oúnjẹ tí bàbá mi máa ń fún mi, mo máa ń tọ́jú ẹ̀ díẹ̀díẹ̀, mo máa ń tọ́jú lára inú ẹ̀ díẹ̀díẹ̀ tí mi ò kí ń fi iná tán. Àwọn owó èyí tí mo wá tọ́jú òun wá kó lọ síbi business center ẹ̀. Nígbà tí mo débẹ̀, mo pe nọ́mbà ìyá mi. Nígbà tí ìyá mi gbé, mo ṣáà bá ìyá mi sọ
mo sọ fún wọn pé Jídé ló ń sọ̀rọ̀, ọmọ wọn ló ń sọ̀rọ̀. Ìyá mi wá bí pé mo ti rí nọ́mbà tí mo fi pè àwọn, mo wá sọ fún wọn pé business center ni mo ti wá pè wọ́n. Èmi àti ìyá mi mo ṣáà bá ìyá mi sọ̀rọ̀ pé kí wọ́n jọ wípé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ sí bàbá mi, wípé kí wọ́n ṣe yọ bùkátà wa kúrò lọ́rùn bàbá mi, wípé tí wọ́n bá tiẹ̀ lè kó àwa méjèèjì, bó tiẹ̀ jẹ́ èèyàn kan, bó tiẹ̀ jẹ́ èmi nìkan ni wọ́n mú, pé kí wọ́n tiẹ̀ mú mi kúrò, tí wọ́n bá mú mi lọ sọ́dọ̀, gbogbo bùkátà ẹ̀ máa kúrò ní orí bàbá mi. Nígbà tó yá, ìyá mi ṣáà sọ pé àwọn ọmọ máa ronú nǹkan tí àwọn máa ṣe sí. Bẹ́ẹ̀ ni ìyá mi fi ìbínú kọ́ọ̀tì kọ́ọ̀lù. Nígbà tó wá máa tó bí ọjọ́ kejì, bí ìyá mi ti ru ọ̀rọ̀ náà dáadáa, bẹ́ẹ̀ ni ìyá mi pe bàbá mi wípé kò sí ìyọnu, wípé kí n máa bọ̀ ní ọ̀dọ̀ àwọn. Nígbà tí ìyá mi sọ eléyìí fún bàbá mi, inú bàbá mi tẹ̀ kọ́kọ́ dùn wípé at least bùkátà kúrò ní ọrùn wọn, wípé wọ́n máa tọ́jú mi, bẹ́ẹ̀ sì ni àwọn náà máa tọ́jú àbúrò mi tí ó wà pẹ̀lú wọn. Láì mọ̀ wípé iṣẹ́ ẹrú òun ni ìyá mi fẹ́ lọ fi mí ṣe. Inú tèmi náà dùn wípé mo tẹ̀ fẹ́ kúrò lọ́dọ̀ wọn, pé gbogbo bùkátà máa kúrò ní ọrùn bàbá mi tí n bá ti lọ sí ọ̀dọ̀ ìyá mi, wípé ó dẹ̀ máa kù àbúrò mi nìkan ní ọ̀dọ̀ bàbá mi. Ìyẹn gangan lásán kọ́kọ́ dùn mọ́ mi nínú, nítorí pé gbogbo wàhálà tí bàbá mi ṣe lórí èmi àti àbúrò mi ó pọ̀ gidigidi gan, kò dẹ̀ rọrùn fún wọn gẹ́gẹ́ bí ọkùnrin tí wọ́n jẹ́. Lẹ́yìn ìgbà náà mo gbéra mo lọ sí ilé tí ìyá mi gbé ní ilé ọkọ wọn tuntun. Nígbà tí mo dé ilé náà rẹwà gidigidi gan lọ́pọ̀lọpọ̀. Kódà ọkọ tí ìyá mi fẹ́ gan ó ṣèyàn. Ilé tó kọ́ ó ṣò wípé irú iṣẹ́ tí ó ń ṣe, nítorí pé mo gbọ́ nínú ìtàn pé kọ̀ǹtátọ̀ ni ọkọ ìyá mi. Ilé tí ó kọ́ ó fi hàn wípé iṣẹ́ tí ó ń ṣe gangan nìyẹn. Ilé yẹn rẹwà gidigidi gan lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ tóbi. Nígbà tí mo dé nílé náà, mo máa ń rò wípé ìdí tí abájọ tí ìyá mi ṣe fi bàbá mi lẹ̀, wípé ó tó bẹ́ẹ̀ lóòótọ́, ìdí tí wọ́n ṣe fi bàbá mi lẹ̀, pẹ̀lú òrùngbà pé ìyá mi máa tọ́jú mi gidigidi gan, tí wọ́n dẹ̀ máa tọ́jú mi bí ọmọ. Ṣùgbọ́n látìgbà tí mo ti dé ọ̀dọ̀ ìyá mi, àtìgbà náà ni ìyá mi ti ń fi mí kẹ́ àwọn àbúrò mi, ìyá àwọn ọmọ mi tí ìyá mi bí sí ọ̀dọ̀ arákùnrin tí mo wà ní ọ̀dọ̀ wọn yìí. Ìyá mi máa lò mí bí ẹrú. Kódà tí àwọn ọmọ ẹ̀ bá ń lọ iléèwé, wọn ò bí mi dá kí n lọ iléèwé, mo máa nílò láti dúró láti mójútó àwọn ọmọ yìí dáadáa. Lẹ́yìn tí àwọn ọmọ yìí bá ti lọ iléèwé, bí nǹkan bí aago 9 lèmi á ṣe bẹ̀rẹ̀ sí ní máa lọ iléèwé. Ìyá mi fìyà jẹ mí débi wípé kódà àfi bí wípé mi ò kí ń ṣe ọmọ rárá. Wọ́n ṣe maltreat mi, iṣẹ́ ni wọ́n maltreat mi bí aráta. Kódà ọ̀pọ̀ ìgbà ni àwọn èèyàn máa ń béèrè pé báwo mo ṣe jẹ́ sí ìyá mi, tí ìyá mi á sì máa parọ́ wípé mo ń gbé ní ọ̀dọ̀ àwọn ni, àti wípé pàápàá ọmọ àbúrò àwọn ni mo jẹ́. Oríṣiríṣi irọ́ ni ìyá mi máa ń pa. Ìgbà míì tí a bá ń jẹun, tá bá dáná, tí ìyá mi bá fẹ́ serve, ìyá mi máa fún àwọn àbúrò mi ní ẹran, wọ́n máa fún èmi ní ẹyin. Tí máa béèrè lọ́wọ́ ìyá mi pé kí nìdí, ìyá mi máa sọ fún mi wípé ọkọ àwọn ló fún àwọn ní owó tó dẹ̀ fún àwọn ò lè máa fi bọ́ mi, nítorí pé ọmọ tí àwọn bí fún ọkọ àwọn làwọn fẹ́ máa fowó náà bọ̀. Fún ìdí èyí, tí kò bá ti tẹ́ mi lọ́rùn àbí tí kò bá ti wọ̀ fún mi, kí n kó ẹrù mi kí n gba ọ̀dọ̀ bàbá mi lọ. Mo ṣáà faradà. Nígbà tó yá, ìyá mi ò jẹ́ kí n lọ iléèwé mọ́, débi wípé mo máa lọ sí ibi iṣẹ́ ìyá mi, ibi tí ìyá mi ti ń tajà. Àwọn aṣọ tó bá ti lò, gbogbo àwọn nǹkan tó bá ti lò pátá ni mo máa ń fọ̀. Ṣùgbọ́n látìgbà tí mo ti dé ọ̀dọ̀ ìyá mi, wọn ò gbà kẹ́nikẹ́ni bá wọn fọṣọ mọ́, èmi mo máa ń bá wọn fọṣọ. Gbogbo ìwà iṣẹ́ ni ìyá mi wù títí. Ó wá di wípé èmi tí mo ti mọ̀wé tẹ́lẹ̀, mo wá di ẹni tí ò mọ̀wé mọ́. Mi ò lè rántí nǹkan kan mọ́, débi ìgbà tí mi ò tiẹ̀ lọ school mọ́, tí mi ò lọ iléèwé mọ́, tó yẹ pé ilé ni mo máa ń wà, tí mo máa ń tọ́jú ilé, tí mo dẹ̀ máa ń tọ́jú àwọn àbúrò mi. Ọpọlọ mi ti wá dúdú tán tó yẹ pé mi ò tiẹ̀ mọ nǹkan kan mọ́, mi ò lọ iléèwé mọ́, bẹ́ẹ̀ sì ni a kì í lọ ṣọ́ọ̀ṣì. Ilé náà mo máa wà tí mo máa ń ṣiṣẹ́. Nígbà tí ó wá di ọjọ́ kan, mo wá pinnu wípé ó ti tó gẹ́, ìyà tí ìyá mi fi mí jẹ ó ti tó gẹ́. Ó wù mí kí n lọ iléèwé, ṣùgbọ́n ọ̀dọ̀ ìyá mi tí mo wà yìí, tí mo bá continue láti máa gbé níbẹ̀, mi ò ní nǹkan tí mo fẹ́ fi ayé mi gan ṣe pàtó. Ní nǹkan tí mo sọ yìí, mo ti lò bí ọdún 4 lọ́dọ̀ ìyá mi. Nígbà tó yá, mo wá pinnu pé mo máa sá kúrò ní ọ̀dọ̀ ìyá mi. Nígbà tó wá di ọjọ́ kan, ìyá mi ò sílé, mo wá jí 1000 ìyá mi, mo wá fi sá kúrò ńbẹ̀. Òun ni mo fi wọ mọ́tò wá sí ọ̀dọ̀ bàbá mi padà. Nígbà tí mo máa fi délé, nígbà tí ìyá Dúpẹ́ rí mi, ìyá Dúpẹ́ ń bi mí pé kí ló ṣẹlẹ̀, kí ló fà á tí mo tún fi wálé padà. Nígbà tí mo délé, mo ṣàṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún ìyá Dúpẹ́. Mo wo bí ìyá mi ṣe máa fìyà jẹ mí, gbogbo bí mo ṣe máa ṣe tó máa fi fún mi punishment. Kódà ìgbà tí máa fi délé, mo ti ro délé ni, nítorí pé ìyá mi ti máa ṣe ìyá mi, wọ́n máa ní kí n, ìgbà mi ó lè ní kí n kúnlẹ̀ fún 1 hour, ìgbà mi ó máa ní kí n stood up fún 1 hour, ìgbà mi wọ́n máa ní kí n mú ká oríṣiríṣi àwọn exercise wẹ́ pé ó máa jẹ́ kí ẹsẹ̀ ròyàn, òun náà máa fún mi. Nígbà tí máa fi délé ní ọjọ́ náà, ẹsẹ̀ ó ti ń ro mí gan débi pé ìṣe ni mò ń fì. Nígbà tí ìyá Dúpẹ́ rí mi, ìyá Dúpẹ́ ṣàṣàyẹ wá bá mi, wọ́n bá mi
ṣe ìtọ́jú ẹsẹ̀ mi wọ́n bá mi pa àwọn tó máa ń to egungun ní àdúgbò wọ́n ṣe àgbà táwọn èdè tó ń yẹ̀ mí wò wọ́n ní kò sí kankan pé ọkọ̀ máa fi bondage sí ẹsẹ̀ yẹn kí ó má máa ro mí ni wípé ẹsẹ̀ mi wà òkè wọ́n ṣàbà mi fi bondage sí. Ìyá Dúpẹ́ tọ́jú mi gidigidi náà tọ́ndẹ̀ fún mi ní oúnjẹ. Nígbà tí mo délé lọ́jọ́ náà bàbá mi ò tíì délé bàbá mi lọ síbi iṣẹ́ ni gbogbo ìgbà tí mo dẹ̀ sọ yìí lẹ́yìn ìgbà tí mo kúrò ní ọ̀dọ̀ bàbá mi náà ti wá ń jáde wọ́n ti ń lọ bí iṣẹ́ wọ́n ti ń ṣe àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ kódà bàbá mi sì ti kọ́ iṣẹ́ mi mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n kọ́ iṣẹ́ ọwọ́ pẹ́pẹ̀pẹ́ nǹkan wọ́n dẹ̀ ti ń yí padà nǹkan wọ́n ti ń da àbúrò mi náà ń lọ léèwé kódà bàbá mi tẹ̀ tí láìfù wọn ti yí padà sí dáadáa wọ́n ti ń ṣe díẹ̀díẹ̀ wọ́n ti ń ṣe dáadáa díẹ̀díẹ̀. Nígbà tí bàbá mi dé tí bàbá mi rí mi inú kò ya bàbá mi lẹ́nu láti rí mi nítorí pé nígbà tí ìyá mi ṣe àkíyèsí wípé mo ti kúrò nílé ó ti pe bàbá mi tó ti sọ òkú ọ̀rọ̀ sí wípé mo ti kúrò lọ́dọ̀ àwọn pé àwọn ò dẹ̀ fẹ́ fi ojú kàn mí mọ́ láéláé títí àwọn máa fi jáde ní ayé. Nígbà tí bàbá mi ṣáàdì bàbá mi welcome mi inú bàbá mi dùn aṣáàkẹ́ra wa mo ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún bàbá mi. Lẹ́yìn ìgbà náà mo ń gbé lọ́dọ̀ bàbá mi inú wa ń dùn àwọn tó yẹ pé ìgbà míì gàrí la máa mu tílẹ̀ máa fi ṣú adèyàn tó bẹ̀rẹ̀ sí ní sí ẹ̀gúsí débi pé ìgbà míì àwọn máa fi ẹran jẹ aṣá tí ń gbé ìgbésí ayé ọ̀tun. Nígbà tó yá tí mo parí secondary school nígbà tí mo kọ́kọ́ dé ọ̀dọ̀ bàbá mi ṣàkíyèsí wípé mi ò mọ̀wé gbogbo nǹkan nípa mi ti yí padà bẹ́ẹ̀ ni bàbá mi pè mí ní ọjọ́ kan tó sì bẹ̀rẹ̀ pé kí ló ṣe mí gangan wípé kò ṣe bí mo ṣe kúrò ní ọ̀dọ̀ àwọn ni mo ṣàṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi. Bàbá mi wá ní pé kò sí ìyọnu débi pé ńgbà mi tí bàbá mi bá jí mi ilé òun pé kí a wá gbàdúrà mo máa sùn lọ nídìí àdúrà ni. Bàbá mi wá ní kí ló ṣẹlẹ̀ mo ṣàṣetán secondary school nígbà tí mo ṣetán bàbá mi ní kí n lọ gba JAMB ẹ̀rù kọ́ bà mí lọ pé bàbá yẹn tẹ́ ní kí n lọ gba JAMB báwo lẹ ṣe fẹ́ rí owó rán mi lọ sí ilé ìwé àti pípàpà lọ́ọ̀ lóhùn mi kí n study ẹ̀rù kọ́ bà mí nítorí pé owó ńlá ni wọ́n máa fi study lọ́ọ̀ ní gbogbo ìgbà yẹn. Mo ṣàṣọ fún bàbá mi ní kí n má ṣèyọnu wípé gbogbo ìgbà tí mo fi wà ní ọ̀dọ̀ ìyá mi gbogbo àwọn kankan iṣẹ́ tí àwọn ṣe àwọn ń bá mi tọ́jú owó wípé tó bá yá tó bá pẹ́ tó bá yá mo lè fẹ́ nílò owó inú mi ṣáàdùn lọ́jọ́ náà. Nígbà tí result máa fi jáde mo ṣe dáadáa mo dẹ̀ rí admission sí university kódà course tí mo fẹ́ study gangan ni wọ́n fún mi. Nígbà tó yá tí mo ṣáà wọlé ẹ̀rù kọ́kọ́ bà mí náà pé báwo ni bàbá mi ṣe fẹ́ sanwó iléèwé mi tí má bẹ̀rẹ̀ bàbá mi sọ bàbá mi máa ní kí n má bẹ̀rù wípé àwọn ní cooperative tí àwọn ń ṣe. Lẹ́yìn ìgbà náà nígbà tí mo wọ iléèwé bàbá mi san owó iléèwé first semester mi wọ́n san gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà inú mi dẹ̀ dùn gidigidi gan torí wọn ò san lẹ́ẹ̀mejì ara ẹ̀kan náà ni wọ́n san látara àwọn owó tí bàbá mi ti ń tọ́jú. Nígbà tó yá tó ṣàyà bó tilẹ̀ jẹ́ pé nígbà tí mo wọ school náà ìyà jẹ orí mi gidigidi gan torí pé kò rọrùn gidigidi gan kò rọrùn fún mi rárá àti pé bí bàbá mi ṣe ń ṣe làálàá kò jẹ́ kí ó rọrùn mo ṣáà yí mọ́ tí bàbá mi bá send owó sí mi tí mo bá rí òun náà ni mo máa ń rí lò èmi náà dẹ̀ ń ṣe àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́. Ṣùgbọ́n nígbà tó wá di pé mo parí first semester tí mo wọ second semester bẹ́ẹ̀ ni àwọn escort school tí mo wà wọ́n organize competition kan fún àwọn ọmọ tí àwọn òbí wọn ò bá ní agbára láti rán wọn láti máa sanwó school fees wọn wípé èèyàn tó bá ṣe dáadáa tó bá win wípé wọ́n máa fún ní scholarship wọ́n máa san gbówó school fees ẹ̀ tán pátá tó máa fi ṣe tán. Nígbà tó wáyá mo ṣáà apply fún gbogbo ìgbà tí mo sọ èyí kan mi mo ti ń mọ̀wé dáadáa tó yẹ pé àwọn ọmọ kíláàsì mi gan mọ̀ pé yes ẹ̀fíwé ni mí kódà kó tó di pé a lọ fún competition làwọn ọmọ kíláàsì mi ti ń sọ fún mi lọ́ sí ń sọ láàrin àwọn pé èmi tí mo lọ pé àwọn mọ̀ pé mo máa gbégbá arókè. Nígbà tó ṣáà mo ṣáà lọ mo ṣe dáadáa nínú competition náà mo gbégbá arókè. Nígbà tó yá wọ́n fún mi ní scholarship tó ń fún mi yìí ni pé ó túmọ̀ sí wípé àwọn òbí mi bàbá mi ò ní sanwó school fees rárá mọ́ gbogbo nǹkan tí wọ́n máa nílò wọn ní sanwó kankan títí mo máa fi ṣe tán university. Nígbà tí mo gbọ́ ìròyìn ayọ̀ inú mi dùn gidigidi gan mo lọ ṣàlàyé fún bàbá mi bẹ́ẹ̀ sì inú bàbá mi dùn kódà nígbà tó yá bàbá mi ṣàlàyé fún mi wípé àwọn máa sẹ́ndì owó tí àwọn save sí mi pé kí n máa fi ṣe owó oúnjẹ bó tilẹ̀ jẹ́ pé ilé ìwé ló máa sanwó school fees mi. Inú mi ṣáà dùn mo ṣe dáadáa nínú ẹ̀kọ́ mi bẹ́ẹ̀ náà ni àbúrò mi náà ṣe dáadáa. Nígbà tó yá tí mo máa ṣe tán university àbúrò mi náà ti wà ní university gba accountant lòun study. Nígbà tó ṣàyà tí mo ṣe tán lára àwọn escorts tí wọ́n bring up competition yẹn ìkan ní wọn kò tí ì pé ọ̀sẹ̀ kan tí mo ṣe tán bẹ́ẹ̀ nìkan ni wọ́n pè mí tó ní pé kí wọ́n máa ṣiṣẹ́ ní chamber òun ẹnu yà mí gidigidi tó pé mo rò pa chamber ìgbà wọn mo sì ṣe tán ìgbà wọn lẹ sáyé fún mi ní iṣẹ́ mo ṣáà lọ sí chamber mo ṣáà ṣiṣẹ́ tó yẹ pé wọ́n máa ń gbé oríṣiríṣi àwọn cases fún mi tí mo dẹ̀ máa bá wọn win tí mo máa ń ṣe dáadáa nínú ẹ̀.
nígbà tó wá yá tí ó ṣe díẹ̀ tó bí ọdún kan sí bẹ́ẹ̀ ni senior mi tí mo sọ ní school tó jẹ́ lára àwọn schools wá sọ fún mi pé òun fẹ́ kí n lọ sí ìlú òyìnbó wípé gbogbo àwọn skills mi gbogbo àwọn nǹkan tí mo mọ̀ pé òun fẹ́ kí n lọ lò fún wọn ní òun ní company kan nílùú òyìnbó pé òun fẹ́ kí n máa lọ lò níbẹ̀. Nígbà tí mo gbọ́ òwe inú mi dùn gidigidi gan débi pé nígbà tí mo délé mo wòye fún bàbá mi. Nígbà tí mo ṣe kọ́kọ́ délé mo ń sunkún fún bàbá mi, mo kúnlẹ̀ síwájú bàbá mi, bẹ́ẹ̀ ni mo ń sunkún débi pé omi ojú mi ó ń ṣàn sí ara bàbá mi. Bàbá mi ṣe rò pé bí wọ́n ti dá mi dúró níbi iṣẹ́ ni. Bàbá mi ṣàbẹ̀ sí nípa òwà fún mi pé kí n má rò ó wípé kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe kíní kankan, ṣàbẹ̀ sí ní sọ̀rọ̀ lóríṣiríṣi. Ṣùgbọ́n nígbà tí mo máa dá bàbá mi lọ mo sọ fún wọn pé ẹkún ayọ̀ ni mò ń sun wípé mo wo gbogbo bí ọ̀rọ̀ ayé wa ṣe rí àti ibi tí ayé wa yí lọ bí nǹkan ṣe ń dá sí wa padà wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ wípé wọ́n ti ní pé kí n wá lọ kọ̀ntínú iṣẹ́ tí mo ṣe gẹ́gẹ́ bí CEO ní ìlú òyìnbó. Nígbà tí bàbá mi gbọ́ inú wọn dùn gidigidi gan, inú wọn dùn débi pé wọ́n dẹ̀ ṣàdúrà fún mi, inú èmi náà dùn gidigidi gan. Nígbà tó yá mo gba ìlú òyìnbó lọ, mo ń ṣiṣẹ́ dáadáa, àwọn owó tí mo rí bẹ̀ mo fi ń kọ́lé, kódà kò pẹ́ kò jìnnà ni mo parí ilé tí mò ń kọ́. A lò tó bí oṣù 6 tí a fi kọ́lé náà nítorí pé iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ tó pé mi dáadáa ni. Kódà sálárì tí wọ́n fún mi, sálárì tó yẹ pé tí n bá wà ní Nàìjíríà tí n bá ṣe fún ọdún 2 mi ò lè rí kó jọ, òun ni mò ń gbà láàrin oṣù kan ní ìlú òyìnbó tí mo wà. Mo parí ilé pátápátá. Nígbà tí mo parí ilé fún bí oṣù 6 mo kọ orúkọ bàbá mi gàdàgbà sí ara ilé náà, bẹ́ẹ̀ ni mo sì fi táìtù sí ara ilé náà wípé ọkùnrin takuntakun òun ni mo kọ sí ara ilé náà gẹ́gẹ́ bí akíkanjú èèyàn tí bàbá mi jẹ́. Lẹ́yìn ìgbà náà mo pe bàbá mi, mo sọ fún wọn pé mo ti kọ́lé fún wọn pé nǹkan báyìí pé mo lè fẹ́ kí wọ́n move lọ sílé náà àti pé pàápàá mo ń bọ̀ wá sí ìlú Nàìjíríà láti wá kí a lọ sí ilé náà. Nígbà tí mo dé tí bàbá mi délé náà inú bàbá mi dùn gidigidi gan lọ́pọ̀lọpọ̀ láti rí ilé náà tí wọ́n dẹ̀ ṣàdúrà fún mi gidigidi gan. Nígbà tó yá àwa kó lọ sínú ilé náà, bàbá mi ń gbé ní inú ilé náà àti àbúrò mi. Gbogbo ìgbà tí mo sọ iná lẹ́yìn tí àbúrò mi kó lọ sínú ilé náà, àbúrò mi ti pa yunifásitì, bẹ́ẹ̀ ni mo mú àbúrò mi náà èmi àti ẹjọ́ kọjá sí òkè òkun. Ní òkè òkun tí a jọ wà àbúrò mi náà ṣiṣẹ́ ní company kan níbẹ̀. Mo wá pàdé arábìnrin kan, ọmọ náà ó rẹwà gidigidi lọ́pọ̀lọpọ̀, bẹ́ẹ̀ ni ó jẹ́ akíkanjú ọmọ. Òun ti ń gbé níbẹ̀ kó tó di èmi débẹ̀, ó ti gbàwé ìgbélú pẹ̀lú a sì bẹ̀rẹ̀ sí ní ṣe wọléwọ̀de. Nígbà tó wá yá mo wá sọ fún bàbá mi wípé mo fẹ́ kí wọ́n ní ìyàwó bó tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì dàgbà púpọ̀, wípé kó wá ọmọ kékeré kan tó máa tọ́jú wọn, tó máa dáná fún wọn, bó tilẹ̀ jẹ́ wọn máa sanwó oṣù fún ni pé tó máa tọ́jú wọn, pé àsìkò ti tó láti jẹ́ kí àwọn náà ní ìyàwó. Ní pé gbogbo ìgbà tí ìyá mi ti fi bàbá mi lẹ̀ mi ò rí obìnrin kankan ní ọ̀dọ̀ bàbá mi láti ọdún náà, wípé àsìkò ti tó báyìí, ilé ti wà, ọlá ti wà, gbogbo nǹkan ti yí padà, wípé ó wù mí wípé kí bàbá mi náà ní ìyàwó. Nígbà tí mo sọ ọ̀rọ̀ yìí fún bàbá mi ní pé láéláé pé àwọn ò lè níyàwó, wípé mo ṣe mọ àwọn ọmọ tó wà ń tàǹsìn wípé tó máa wọlé tó máa rí ilé tó máa rí gbogbo ẹ̀, wọn ò ní mọ bí tí àwọn ti ń jìyà bọ̀, wọn ò ní mọ bí tí àwọn ti ń bá ọ̀rọ̀ ara wọn bọ̀, gbogbo bí wọ́n ṣe máa jogún àwọn ọmọ àwọn náà máa lé. Nígbà tí bàbá mi sọ ọ̀rọ̀ yìí fún mi, èmi náà mo wá rò jinlẹ̀ pé òótọ́ ọ̀rọ̀ wà nínú nǹkan tí bàbá mi sọ. Ibi tí ajá ti jọ ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni bàbá mi wá rántí pé ṣé mo rántí ìyá alágbádágbádá ìyá Dúpẹ́ tí ó tọ́jú wa ní ìgbà ẹ̀, pé kí ló dé tí a ṣe mọ bá ṣe máa mọ bí ìyá Dúpẹ́ ṣe máa gbé pẹ̀lú wa nínú ilé, bó ṣe yẹ pé kó máa tọ́jú ilé ní ká dẹ̀ máa san owó oṣù fún. Èmi náà wá rí sí nǹkan tí bàbá mi sọ, mo gba ìmọ̀ràn tí bàbá mi sọ, mo dẹ̀ ní kí wọ́n wá ìyá Dúpẹ́ lọ. Ìgbà tí wọ́n máa fi wá ìyá Dúpẹ́ lọ, ṣọ́ọ̀ṣì tí bàbá mi ń gbé, ó ní ṣọ́ọ̀ṣì kan tí bàbá mi lọ gbé ní gbogbo ìgbà tí mo ti wà ní Nàìjíríà tí àwọn ìjọba wá wó pákó tí wọ́n ń gbé. So ṣọ́ọ̀ṣì ni bàbá mi lọ àti ìyá Dúpẹ́ tán kó lọ. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo gbalé fún bàbá mi kúrò ní ṣọ́ọ̀ṣì, ìyá Dúpẹ́ nìkan ni ó wà ńbẹ̀ pẹ̀lú àwọn ọmọ wọn. So ṣọ́ọ̀ṣì wá ni bàbá mi wá ìyá Dúpẹ́ lọ. Ìgbà tó dé máa fi débẹ̀ wọ́n bá ìyá Dúpẹ́, kódà ìyá Dúpẹ́ nǹkan ò tí ì rọgbọ̀n fún náà, ṣùgbọ́n wọ́n ṣọ́ọ̀ṣì yẹn ló ń gbé tó ti manage. Kódà àwọn ọmọ wọn nígbà tí àwọn ọmọ ìyá Dúpẹ́ parí secondary school gan, wọn ò rí opportunity àti lọ university, wọ́n ń kọ́ṣẹ́ nìkan kọ́ tailor, ìkan dẹ̀ kọ́ hair stylist. Nígbà tí bàbá mi débẹ̀ wọ́n kí ìyá Dúpẹ́ gidigidi, wọ́n dẹ̀ jọ kíra, wọ́n jọ yọ̀ mọ́ra wọn. Bẹ́ẹ̀ ni bàbá mi ṣàlàyé nǹkan tí wọ́n bá lọ sí ọ̀dọ̀ ìyá Dúpẹ́ fún ìyá Dúpẹ́. Ìyá Dúpẹ́ gbà láti tẹ̀lé bàbá mi wá sílé. Nígbà tí ìyá Dúpẹ́ délé, ìyá Dúpẹ́ ń ṣe dáadáa, bẹ́ẹ̀ tí mo pé àtìlẹ́ ni ìyá Dúpẹ́ ti ń ṣe dáadáa sí wa. Ìyá Dúpẹ́ ṣe dáadáa, wọ́n tọ́jú ilé, kódà mo fún wọn ní àǹfààní pé kí wọ́n kó àwọn ọmọ wọn wá sí inú ilé kọ́jọ máa gbé.
tí mo dẹ̀ pẹ̀lú èròǹgbà wípé gbogbo oore tí ìyá Dúpẹ́ ti ṣe fún wa pé àkókò ti tó tí èmi náà máa san oore náà padà. Mo gba ìyá Dúpẹ́ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ sínú ilé tí gbogbo wọn dẹ̀ ń ṣe bó ṣe wọ́n ń gbádùn, wọ́n jẹ, wọ́n mu. Nígbà tó wá tó bí oṣù mẹ́fà tí ìyá Dúpẹ́ wọnú ilé, bẹ́ẹ̀ ni bàbá mi pè mí pé ó wù àwọn kí àwọn fẹ́ ìyá Dúpẹ́. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ ẹnu yà mí, inú mi sì dùn nítorí pé bàbá mi tí mo sì ń pariwo pé kán lọ fẹ́ ìyàwó tán náà ò fẹ́ fẹ́ ìyàwó, ó ṣe wá jẹ́ pé ìsìn iná náà ò fẹ́ fẹ́ ìyá Dúpẹ́. Gẹ́gẹ́ bí irú èèyàn tí a dẹ̀ ti mọ̀, ìyá Dúpẹ́ èèyàn dáadáa ni sí wa, a dẹ̀ mọ́nú àmọ̀ta ẹ̀, kódà àwọn náà mọ̀ wá, ó mọ gbogbo nǹkan tí a go through, so kò lè jẹ́ èèyàn kan tó máa ní pé òun fẹ́ ya èmi àti bàbá mi àbó fẹ́ kọ ẹ̀yìn bàbá mi àti àwa síra wa. Kò dẹ̀ lè jẹ́ èèyàn kan tó yẹ pé ó máa sáré pé ogún ti wà lẹ̀ àbílẹ̀ ti wà lẹ̀. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ gbà tí a fọwọ́ sí pé kí bàbá wa fẹ́ ìyá Dúpẹ́. Nígbà tó wáyà mo wá sí Nàìjíríà, a wá ṣe mọ̀ mi mọ̀ kékeré, akọ̀ ara ṣe ní pálọ̀, àṣẹ alọ́tọ̀rọ̀ ìyá Dúpẹ́, àṣẹ nígbà tó ya fọ́tò, àṣẹ gbogbo nǹkan. Èmi dẹ̀ padà sí ìlú òyìnbó. Nígbà tí mo dé ìlú òyìnbó, mi ì mọ èèyàn tó lọ sẹ́ǹdì picture tí a yà sí ìyá mi. Bẹ́ẹ̀ ni ìyá mi bẹ̀rẹ̀ sí ní pe bàbá mi, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo lé bàbá mi lórí. Nígbà tí ó wá di ọjọ́ kan, bàbá mi pè mí tí wọ́n sì sọ fún mi pé ìyá mi pe àwọn pé nǹkan báyìí báyìí dẹ̀ ni ìyá mi bá àwọn fà, wípé àwọn tí ń fẹ́ ìyá Dúpẹ́ láti ilẹ̀, wípé torí ẹ̀ gangan làwọn ni ìyá mi ṣe fi bàbá mi lẹ̀, pé torí ẹ̀ làwọn ṣe fi wọ́n lẹ̀, pé kì í ṣe torí owó táwọn sọ o, pé kì í ṣe torí pé wọ́n lówó lọ́wọ́, pé torí ìyá Dúpẹ́ gangan làwọn ṣe fi bàbá mi lẹ̀. Ẹ ṣáà mọ ọ̀rọ̀ obìnrin, wọ́n ṣáà wá nǹkan fi kẹ́wọ́ kíníkan. Bàbá mi ṣáà ṣọ́ni wọ́n pé tó bá yẹ pé mò ń fẹ́ náà nìyẹn. Ìyẹn ṣáà lọ. Lẹ́yìn ìgbà náà, mo wá pinnu àti ṣe ìgbéyàwó, èmi àti ìyàwó mi tí mò ń fẹ́ ní òkè òkun, wípé a máa wá sí ìlú Nàìjíríà láti wá ṣe ìgbéyàwó. Gbogbo ìgbà tí mo dẹ̀ sọ yìí náà, bẹ́ẹ̀ ni bàbá mi máa ń pè mí lemọ́lemọ́ wípé kí n dáríjì ìyá mi, wípé kíníkan kí n máa bá ìyá mi sọ̀rọ̀. Tó gbogbo bí ìyá mi ṣe ń pè mí, èmi ò kí ń gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ó máa ń yà mí lẹ́nu wípé báwo ni wọ́n ṣe ní nọ́mbà mi, nítorí pé nọ́mbà mi tí wọ́n máa ń pè mí sí, èèyàn tí ò bá súnmọ́ mi bíi bàbá mi àbí àbúrò mi kò lè ní nọ́mbà ẹ̀ lọ́wọ́, tàbí kó jẹ́ pé ìyá Dúpẹ́, mo dẹ̀ mọ̀ pé ìyá Dúpẹ́ ò lè fún wọn ní nọ́mbà mi láéláé. Nígbà tó wá di ọjọ́ kan, mo wá pinnu láti béèrè lọ́wọ́ bàbá mi pé ibo ni ìyá mi ti rí nọ́mbà tí wọ́n máa ń pè mí sí. Nígbà tó yá bàbá mi ṣàlàyé pé ìyá mi pé àwọn máa ń bẹ àwọn kíníkan ẹ̀dẹ̀ mọ̀ pé ìfẹ́ àkọ́kọ́ ọ̀rọ̀ ọkọ àti ìyàwó kò ṣe dá sí, bó tilẹ̀ jẹ́ pé wọn ò fẹ́ra wọn mọ́ kíníkan. Bàbá mi ṣáà ń bá ìyá mi bẹ̀bẹ̀ wípé kí n yọ́nú sí wọn, kí n máa ṣe dáadáa sí wọn. Ìyá mi náà kò ní wọn, kò síbi tí máa tì wọ́n sí, wípé kódà àwọn gan gbọ́ pé ọkọ tí wọ́n fi àwọn lẹ̀ fún tí wọ́n lọ fẹ́ ń gbà náà, wípé ọkọ ẹ̀ náà lẹ́yìn ọdún 5 ni ọkọ náà kú, wípé látìgbà tó dẹ̀ ti kú gbogbo àwọn property tó ní ó yá ó fi ṣe ni pé gbogbo ẹ̀ ní báǹkì ti gbà, wípé báyìí ìyá mi ò ní ọkọ mọ́. Lẹ́yìn ìgbà náà, bàbá mi ṣáà máa ń pè mí léralémá tó máa ń disturb mi lórí ọ̀rọ̀ ìyá mi, tí mo máa ń rò wípé pẹ̀lú gbogbo nǹkan tí ìyá yìí fi ojú wa rí àti nǹkan tí ìyá yìí fi ojú ọkọ wọn rí, ṣé bàbá mi ló wá jẹ́ pé ló wá tọ́ sí láti máa defend wọn àbí láti máa gbèjà wọn pé kí àwọn ọmọ kí a foríjì wọn. Àbúrò mi tí mo dẹ̀ ní Títílọpẹ́ ló ń jẹ́, iye ò tiẹ̀ ràn wá rárá, nítorí pé ọdún kan ni wọ́n ti gbé àbúrò mi lẹ̀, kódà àbúrò mi mu yàn lọ́wọ́ ni wọ́n gbélẹ̀ fún bàbá wa. Iye ò tiẹ̀ láàánú yẹn sọ́dún pa, kò tiẹ̀ láàánú wọn, kò tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ wọn rárá, kò tiẹ̀ kí ẹ̀ kò bìkítà rárá nípa wọn. Mo ṣáà sọ fún bàbá mi lọ́dún náà pé kí wọ́n dẹ́kun àti máa sọ fún ìyá mi kí wọ́n pè mí, àbí kí ìyá mi máa bá wọn sọ̀rọ̀ pé mi ní bá wọn sọ, mi ìdẹ̀ fẹ́ ní ìkọ̀kọ̀ tí mo máa bá wọn ṣe. Nígbà tó wá yá, mo sọ fún bàbá mi wípé mo ti ṣetán àti ṣe ìgbéyàwó, pé èmi àti ìyàwó mi máa wálé, a máa ṣe ìgbéyàwó. Bẹ́ẹ̀ ni bàbá mi fárígá wípé tí nǹkan tó bá fi lè mú mi kí ìyá mi má sí ní ibi ìgbéyàwó yẹn, pé àwọn náà ò ní wà níbẹ̀. Nígbà tí bàbá mi sọ̀rọ̀ náà, mo wá rò pé ọ̀rọ̀ wo lélẹ̀, ibo ní kẹ́ ẹ fi ìyàwó yìí ìyá Dúpẹ́ tí ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ sí. Bẹ́ẹ̀ ni bàbá mi sọ pé nǹkan tí àwọn ṣàfẹ́ nìyẹn. Mo máa ń rò pé àbí ìyá mi ti lọ padà lo oògùn fún bàbá mi, tó nǹkan tó ṣẹlẹ̀ rárá kò yé mi. Nígbà tó ṣàyẹ̀ bàbá mi bẹ̀rẹ̀ sí ní bá ìyá Dúpẹ́ jà nílé, débi pé ìyá Dúpẹ́ wà force láti máa pè mí pé kí n jọ kí n gbọ́ nǹkan tí bàbá mi sọ, wípé nǹkan báyìí ni bàbá mi bá àwọn fà nínú ilé. Mo ṣáà gbọ́rọ̀ sí ìyá Dúpẹ́ lẹ́nu. Mo wá sọ fún ìyá Dúpẹ́ èmi ò ní ra aṣọ fún ìyá mi, ò pé mi ò fẹ́ mọ bí tí wọ́n ti fẹ́ rí owó ra aṣọ, ṣùgbọ́n mi ò ní ra aṣọ. Ìyá Dúpẹ́ ṣáà ní kí n má ṣèyàn nípa aṣọ àti bàtà, pé àwọn máa yanjú ẹ̀. Ìyá Dúpẹ́ ṣáà ra aṣọ, wọ́n ra aṣọ tí àwọn àti bàbá mi máa wọ̀ àti aṣọ tí ìyá mi máa wọ̀. Nígbà tó ṣáà mo wálé, nígbà tí mo délé à ń ṣe preparation ìgbéyàwó. Ìgbà tí mo délé mi ò tiẹ̀ yọjú sí ìyá mi. Ọjọ́ wedding gangan ni mo rí ìyá mi. Mo rí pé Ọlọ́run mọ̀ bí tí wọ́n ti lọ rí owó. Mo ṣáà rí pé wọ́n pe ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ká tẹ́ǹtì tí wọ́n ṣe gbogbo ẹ̀, tí wọ́n aṣọ kan náà lọ́wọ́ pẹ̀lú ìyá Dúpẹ́ àti bàbá mi. Bó tilẹ̀ jẹ́ pé nǹkan tí wọ́n ṣe ò dùn mọ́ mi nínú, nítorí pé mi ò tẹ̀ fẹ́ kí wọ́n wà ńbẹ̀ ní ọjọ́ ìgbéyàwó mi rárá, ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí.
nítorí pé nǹkan tí bàbá mi fẹ́ àti nǹkan tí ìyá Dúpẹ́ fẹ́ ni, so mi ò ní choice. Gbogbo aṣáṣe ya fọ́tò tán ní kí n máa jókòó sí wọn lẹ́sẹ̀, mo ṣàkọ́ jókòó tí mo dẹ̀ ń lejú torí mi tiẹ̀ fẹ́ ìrẹ́pọ̀ àárín èmi àti wọn rárá, débi pé àwọn ẹbí ìyàwó mi gan ti fẹ́ máa fura. Ṣùgbọ́n ọlá pé mo ti ṣàlàyé bó ṣe ń lọ fún àwọn ẹbí ìyàwó mi, òun ni wọ́n ṣe di ọ̀rọ̀ náà, ṣe káàtì ọ̀rọ̀ náà tí wọ́n dẹ̀ ṣe rò sí nǹkan mi. Lẹ́yìn ìgbà tí a ṣàṣe tán, àbúrò mi gba ìlú òyìnbó padà, èmi sì wà rán tí mo sì dúró ti ìyá Dúpẹ́ tí a sì jọ wà nílé tí mo ti fara sí ilé èmi àti ìyàwó mi. Kò pẹ́ kò jìnnà èmi àti ìyàwó mi náà gbé báàgì wa àgbà ìlú òyìnbó lọ. Nígbà tí a dé ìlú òyìnbó, mi ìwà mọ̀ bí bàbá mi àti ìyá mi bí ọjọ́ ní ìkọ̀kan ṣe papọ̀ ní ìkọ̀kọ̀ ni o, mi ti ẹ̀ mọ̀. Mo ṣàrí pé wọ́n ti jọ ń pera wọn, wọ́n ti jọ ń ta síra wọn, wọ́n ti jọ ń sọ̀rọ̀. Mi ìwà mọ̀ bí wọ́n fẹ́ra wọn àbí wọ́n sì ń yọra wọn bá ní àjọṣepọ̀, mi ò mọ àárín yẹn. Ojoojúmọ́ ni ìyá Dúpẹ́ máa ń pè mí tí wọ́n máa ń complain fún mi, tí mo ṣáà máa ń bẹ ìyá Dúpẹ́ pé kí wọ́n jọ kí wọ́n má bínú. Tí ìyá Dúpẹ́ bá pè mí, ìyá Dúpẹ́ máa sunkún fún mi pé ṣé bàbá mi fẹ́ sọ oore di ibi mọ́ àwọn lọ́wọ́ ni, pé àwọn ò sọ pé àwọn fẹ́ fẹ́ ọkọ, pé jẹ́jẹ́ àwọn làwọn wà tí wọ́n wá pé àwọn fẹ́ fẹ́ àwọn, pé kí wá ní gbogbo eléyìí tí wọ́n ṣe tó pé ojoojúmọ́ báyìí ni ìyá mi máa ń pè tí wọ́n jẹ́ kí àwọn ní ìfọkànbalẹ̀ ní ilé ọkọ. Mo ṣáà máa bẹ ìyá Dúpẹ́ pé kí wọ́n jọ kí wọ́n má bínú. Mo máa ń ṣe ọmọ dáadáa sí ìyá Dúpẹ́. Kódà àwọn ọmọ ìyá Dúpẹ́ mo rán wọn lọ iléèwé, èyí tó kọ́ṣẹ́ télọ̀ mo rán wọn lọ sí iléèwé pé tó bá ti ṣe tán ó máa lọ continue iṣẹ́ télọ̀ ẹ̀. Èyí tó kọ́ hairdresser náà mo rán òun náà lọ iléèwé, mo rán lọ sí yunifásítì pé tó bá ṣe tán á lọ continue. Mo ṣáà tọ́jú àwọn ọmọ ẹ̀ dáadáa nítorí pé ọ̀nà kan ṣoṣo tí mo ní ìgbàgbọ́ wípé mo lè fi san ọjọ́ fún wọn nìyẹn. Nígbà tó wá yá tí ó di ọjọ́ kan, gẹ́gẹ́ mo yẹ sọ, mi ò mọ̀ bí bàbá mi àti ìyá mi ti jọ ń fẹ́ra wọn, mi ti ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ara wọn. Mo ṣàrí pé wọ́n ti jọ wà papọ̀, wọ́n ti jọ ọ̀rẹ́, wọ́n ti di tímọ́tímọ́. Gbogbo ìgbà tí mo dẹ̀ sọ yìí náà ni ìyá mi máa ń pè mí, ṣùgbọ́n mi ò kí ń gbé aago wọn tí wọ́n bá pè mí. Nígbà tó wá di ọjọ́ kan bí ìyá Dúpẹ́ ṣe pè mí ní òru nìyẹn. Òru ni a wà ní ọ̀dọ̀ wa lọ́hùn, ṣùgbọ́n àwọn wà ní ọ̀sán ní ìlú Nàìjíríà. Nígbà tí mo rí kọ́ọ̀lù wọn ní òru, ẹ̀rù kọ́kọ́ bà mí gbà kí ni arábìnrin pè mí fún, ṣé kò sí nǹkan tó fi jẹ́ pé òru ni wọ́n pè mí sí, bí wọ́n dẹ̀ ṣe mọ táìmù tí wọ́n máa ń pè mí sí tẹ́lẹ̀. Mo ṣáà bi wọ́n pé kí ló ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni ìyá Dúpẹ́ ṣáà ń sunkún tán ní pé bàbá mi ti kú. Bàbá mi ti kú, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe wọ́n nínú ilé? Ìyá Dúpẹ́ tún tẹnumọ́ wọn sọ fún mi pé kò ṣe nílé ni wọ́n kú sí, kódà ilé ìyá mi gangan òun ni wọ́n kú sí. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí mo rò pé ilé ìyá mi kí ni ó ṣẹlẹ̀? Kí ló fa àrọ̀ kú wọn? Wọ́n ní pé wọ́n lu mágùn lára ìyá mi kẹ́, kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ìyá Dúpẹ́ ní báwọn náà ṣe gbọ́ ni pé ṣàdédé lèèyàn kan wá pé àwọn nínú ilé tán ní pé ọkàn àwọn kú síbì kan. Ìgbà táwọn dẹ̀ máa fi débẹ̀, ilé ìyá Dúpẹ́ làwọn ti bá wọn, kódà wọ́n ti mu omi yó kẹ́rẹ́kẹ́rẹ́, wọ́n ti mu omi tí ikùn wọn ti wú dáadáa kó tó di pé wọ́n kú. Wọ́n ṣàgbé bàbá mi lọ hospital nígbà tó ṣe gbogbo test, wọn rí àyẹ̀wò kan tó ṣe, ṣùgbọ́n nígbà tí wọ́n ti ẹsẹ̀ lébọ̀ náà rí pé mágùn ni wọ́n lù. Lẹ́yìn ìgbà náà wọ́n wá fi ọlọ́pàá mú ìyá mi. Gbogbo ìgbà tí mo sọ èmi ti padà sí ìlú Nàìjíríà nígbà tí mo gbọ́ pé wọ́n kú, àṣà sin òkú bàbá. Ṣùgbọ́n nǹkan kan tó máa ń bà mí nínú jẹ́ ni wípé pẹ̀lú gbogbo nǹkan tí ìyá mi ṣe pátápátá fún bàbá mi, nígbà tó wá tó àkókò àti ìgbà fún bàbá mi láti máa fi ẹ̀yìntì láti máa fi jẹun ọmọ, ó ṣe wá jẹ́ pé irú àkókò báyìí ni ikú wọlé dé tó mú wọn lọ. Ṣé kí n sọ pé nípasẹ̀ ojúkòkòrò àbí ìfẹ́ àníjù tí bàbá mi sì ní sí ìyá mi ni ó fà ni, àbí kí n sọ pé ìfẹ́ àkọ́kọ́ nítorí pé ọ̀rọ̀ náà ò yé mi. Gbogbo ìgbàgbọ́ tèmi ni wípé pẹ̀lú gbogbo nǹkan tí ìyá mi ti ṣe fún wa, tí ó ti ṣe fún bàbá wa, kò yẹ kí bàbá mi tiẹ̀ ní kankan láti bá ìyá mi ṣe papọ̀ rárá. Ṣùgbọ́n nígbà tó dẹ̀ sí wá kú nísìn, kò sí nǹkan tí a fẹ́ ṣe sí. Nǹkan tí wọ́n jẹ ni ó yó wọn, nítorí pé ìpinnu dáadáa ni mi àti àbúrò mi ní fún wọn láti tọ́jú wọn bí ọmọ ṣe ń tọ́jú òbí pẹ̀lú gbogbo ìyà tí wọ́n jẹ lórí wa. Ṣùgbọ́n nígbà tí wọ́n gba ẹ̀yìn lọ sí ìdí èébì wọn, kí la fẹ́ ṣe sí? A ṣáà fi ọlọ́pàá gbé ìyá mi. Nígbà tá a fi ọlọ́pàá gbé wọn, wọ́n wà ní station. Nígbà tó ṣàyà tá a fa lọ tá a fa bọ̀, àwọn ẹbí dá sí, gbogbo wọn dá sí pé ká release wọn. A ṣáà yanjú ẹ̀, a release wọn, a sọ di family case. Ẹ̀kọ́ wọn náà ṣáà ní ó kú. Kò pẹ́ kò jìnnà tí a sin bàbá mi tán, a ṣe gbogbo ẹ̀. Ìyá mi ò tiẹ̀ lè wá náà torí èmi kò tiẹ̀ fẹ́ fojú rí. Mo ṣàgbéra padà, èmi àti ìyàwó mi àti àbúrò mi a padà lọ sí ìlú ọba. Tá dẹ̀ fi ìyá Dúpẹ́ nìkan sílé pé kí wọ́n máa jẹ ìgbádùn tí wọ́n lọ. Ilé ti di ilé wọn. Àwọn ọmọ wọn náà dẹ̀ wà níbẹ̀. A ti ń ṣe, èmi àtàbúrò mi ti ṣe oríṣiríṣi nǹkan kan fún àwọn ọmọ tá ti ń tọ́jú wọn, ṣùgbọ́n ilé náà a fi sílẹ̀ fún ìyá Dúpẹ́ àti àwọn ọmọ kí wọ́n máa gbé. Nígbà tí mo wá padà dé ìlú ọba ni mo wá gbọ́ pé ìyá mi ṣàìsàn, pé wọ́n sick gidigidi gan, àìsàn yẹn dẹ̀ pọ̀ gidigidi gan. Ìdí nìyí tí mo wá fi ní láyé mi ò lè ná 1 náírà mi
mi ò lè ná 5 naira mi lórí wọn lórí. Àwọn ẹbí ń pè mí lọ́tùn lósì. Ibo làwọn ẹbí wà nígbà tí ìyá mi hùwà wèrè sọ́rùn? Ibo ni àwọn ẹbí wà nígbà tí ìyá mi fi bàbá mi lẹ̀ tí wọ́n fi wálẹ̀ tí wọ́n lọ fẹ́ ọkọ mi? Ibo ni àwọn ẹbí wà nígbà tí ìyá mi ṣe gbogbo àwọn ìwà tí wọ́n hù, ìwà burúkú tí wọ́n hù sí èmi àti àbúrò mi tó gbé ọmọlẹ̀? Ní ìsìn tí ara wọn wá yá, ìgbà yẹn làwọn ẹbí ṣàwá mọ̀ pé àwọn fẹ́ pè mí, àbí ìgbà yẹn làwọn ẹbí ṣàwá mọ̀ pé ìyá àwọn ní ọmọ kan síbì kan tí ó lè tọ́jú ẹ̀. Ìdí nìyí tí mo fi fárígá pé tó bá jẹ́ pé nǹkan tí ó máa fi ṣe okùnfà ikú ìyá mi ni, mo rẹ́dí nítorí pé mi ò ṣetán àti ná 5 naira lé wọn lórí. Òun ni mo ṣe wá gbé ọ̀rọ̀ mi wá wípé kí ẹ fi ọ̀rọ̀ mi ṣàríkọ́gbọ́n pé ṣé tó bá yẹ pé ẹ̀yin náà ni ẹ wà nínú position mi, ṣé ẹ máa tọ́jú ìyá yín, ẹ máa tọ́jú ẹ̀ kúrò nínú àìsàn tí ó wà? Kí ẹ fi ọ̀rọ̀ mi ṣàríkọ́gbọ́n, kí ẹ dẹ̀ gbà mí ní ìmọ̀ràn, kí ẹ sọ nǹkan tí ó yẹ kí ẹ ṣe tó bá yẹ pé ẹ̀yin lẹ wà nínú position mi. Ibi ni a máa fi àdàgbé ètò rọ̀ sí lónìí. Mo fẹ́ kí ẹ comment, kí ẹ like, kí ẹ share, kí ẹ subscribe, kí ẹ lè máa jẹ gbogbo ìgbádùn bó ṣe ń lọ lórí ìkànnì. Ẹ má sì ṣe gbàgbé kí ẹ fi ìmọ̀ràn sórí comment section fún arákùnrin láti rí ṣé nǹkan tí arákùnrin ṣe ṣó dáa, ṣé nǹkan tí ó ṣe ṣé kò dáa, ṣé kó dáríjì ìyá rẹ̀ kó sì wo ìyá rẹ̀ sàn ni, àbí kó sì má wulẹ̀ dáríjì rárá. Tó bá dé pé ẹ̀yin lẹ wà nínú position arákùnrin, kí ni nǹkan pàtó gangan tí ẹ máa ṣe? Ẹ jọ̀ọ́ ẹ gba arákùnrin ní ìmọ̀ràn lórí nǹkan tí ó yẹ kó ṣe, kí ẹ sì fi ìtàn arákùnrin kí ẹ fi ṣe àríkọ́gbọ́n. Mo rí iná, ó dàbọ̀. ọ̀rọ̀ tó ń lọ, ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lónìí, ká gbọ́ ká mọ̀ ká sì ronú pẹ̀lú. Ní gbogbo ìlú àti abúlé.